أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله adúpẹ́ fún Ọlọ́run atọrọ kẹrẹ àti gẹrẹ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam àti tọrọ kẹ fún àwọn sahaba kọkárí gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé àwọn sahabi anabi àwọn tabi'un kó dórí gbogbo àwọn àìmọ̀ tí wọ́n ti kọjá lọ kó dórí gbogbo àwọn ẹni rere àtàwọn tó jíṣẹ́ Ọlọ́run àtàwọn tó kù lérí ilẹ̀ tó fi wá dórí gbogbo àwọn tí à ń wòra wa ní dédé àsìkò yìí àtàwọn tá à ń gbọ́ra wa kákíra wa pé assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ọlọ́run ọba dáadáa ó ní kí jimá tì ní oṣù bí ẹ̀mí wa kọ́ máa ṣàjẹ́ aṣọ́pọ̀lọpọ̀ jimá láyé nínú islam imanu àti ihsan wala la ilaha illallah muhammadu rasulullahi sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin ẹrú sìn Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin tá à ń gbọ́ra wa ní dédé àsìkò yìí ẹ jẹ́ á bira wa léèrè kí ni ìpalẹ̀mọ́ wa fún ìṣirò wa, kí ni ìpalẹ̀mọ́ wa fún ọjọ́ kẹyìn wa, níjọ́ tí owó ò ní wúlò, níjọ́ tí ọmọ ò ní wúlò, níjọ́ tí iyì ò ní wúlò, níjọ́ tí àgbéga ò ní wúlò, ìjọ́ tí Ọlọ́run júwe pé àlùwàkíà ìjọ́ ìṣẹ̀lẹ̀ tó tóbi jù tó ní tó bá ti ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ní bá ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ní khafidatun rafi'a, ìṣẹ̀lẹ̀ yẹn ni yóò gbé àwọn kan sókè nínú àwọn èèyàn tẹ́ ẹ máa ń fojú dẹ̀ndẹ̀lẹ̀ wò láyé, yóò gbé wọn sókè, yóò dẹ̀ gbé àwọn èèyàn tẹ́ ẹ máa ń fojú gíga wò àwọn èèyàn rèé àwọn ẹni Ọlọ́run rèé, yóò dẹ̀ rẹ̀ wọ́n lẹ̀ báyìí tẹ́ ẹ mọ̀ pé àṣewọ̀n kì í ṣe ẹni Ọlọ́run. Ó ní idha waqa'atil waqi'a, nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ laysa li waqa'atiha kadhiba, kò sí ní tó fẹ́ sọ pé kó má ṣẹlẹ̀, má dáùtù ẹ̀ pé bóyá kò ní ṣẹlẹ̀. Talẹ̀ rí tó kú tó wá adọ́rùnbọ̀ wò lẹ wá rírí láti jọ́ táwọn èèyàn ti ń kú látàì mọ iye ọdún táwọn òkú ti ń kú, talẹ̀ rí tó padà dé tó wá sọ pé ìṣirò ń bẹ. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n rò bẹ́ẹ̀ laysa li waqa'atiha kadhiba, kò sí ní tó fẹ́ sọ pé kí ìṣirò má ṣẹlẹ̀. Ọlọ́run ní dandan ni kó ṣẹlẹ̀, mi ò ní change decision yẹn. Khafidatun rafi'a, ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀, àwọn èèyàn kan bẹ tẹ́ ẹ máa ń fojú dìdìrín wò láyé, aláìmọ̀ ṣe wò láyé, màá dẹ̀ gbé wọn sókè tó bá dijọ́ náà. Rafi'a wa khafida, àwọn èèyàn tẹ́ ẹ ti ń fojú èèyàn ńlá wò ẹni eré wò kí àwọn eléyìí wọn rọrùn ṣe, màá dẹ̀ rẹ̀ wọ́n lẹ̀ tó bá dijọ́ yẹn torí mi mà ṣe rí wọn kí wọn kì í ṣe ẹni eré. Kí ni ìpalẹ̀mọ́ rẹ fúnjọ́ náà? Kí ni ìpalẹ̀mọ́ tèmi náà? Ìyẹn ni mo ní ká jọ gbéyẹ̀wò lénìí. A fẹ́ sọ̀rọ̀ nípa afárá asirat, afárá tó kọjá lórí iná tó lọ já sálì Jánnà, afárá tó kọjá lórí iná jahannam tó lọ kọjá sálì Jánnà, tọ́mọ náà máa tara afárá yẹn wọnú náà, tọ́mọ àlìjánnà máa tara afárá yẹn bọ́ sí àlìjánnà, kọ́ ló máa ṣàṣìwá ní ọmọ àlìjánnà. ń tá ṣe ń jọ ṣirò ọ̀nà tọ́lọ́run ó fi ṣèṣirò wa tí kálukú ó fi máa mọ ibi tọ́rọ̀ wọn já sí ọ̀tọ̀ọ̀tọ̀. wọ́n há tírà fún wa níbẹ̀ kálukú ti máa mọ bí ọ̀rọ̀ wọn ń lọ. tí wọ́n bá há tírà fún wa tán wọ́n wọn iṣẹ́ wa wò, tí wọ́n bá wọn iṣẹ́ wa wò á dúró bọ́lọ́run sọ̀rọ̀, tá a bá dúró bọ́lọ́run sọ̀rọ̀ yóò kú ká tún mu omi haudu ànábì, tá a bá ṣe yẹn tán ó wá kú ká ànábì ó tọrọ yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run kó máa àlìjánnà wọ àlìjánnà kó máa náà wọ náà. nígbà tá ànábì bá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ẹni Ọlọ́run wà yọ̀ǹda pé ó yá ẹ máa kó wọn lọ sí òkè àsẹ̀ráàtì kí wọ́n máa gba orí ọ̀nà yẹn. àsẹ̀ráàtì ìtumọ̀ àsẹ̀ráàtì ní èdè Lárúbáwá ni ojú ọ̀nà yẹn lágbà wọ àlìjánnà kọ́ lọ́n fi wá sínú ọmọ àlìjánnà. ojú ọ̀nà yẹn náà ní ń já sínú náà. àwọn kan ní òkè náà ni ọ̀nà yẹn gbà, bíríìjì ni, afárá ni tó kọjá lórí iná. àwọn kan ní inú náà gangan láfárá yẹn gbà kọjá. Allahu akbar, tí ó máa ra àyàn lára, tí ó máa jóyàn inú náà. wọ́n ní kílé tó gba inú náà kọjá, kílé tó lọ́wọ́ kọ́ máa àlìjánnà lọ àlìjánnà dàírẹ́kìtì, kílé tó tún fẹ́ kí wọ́n gba inú náà kọjá kí wọ́n tó dé àlìjánnà. wọ́n ní tọ́fà ní pé ṣe bí gbogbo wọn gbé ilé ayé ẹ̀ṣẹ̀, wọ́n gbèlú táwọn èèyàn ti ń ṣẹ̀. bóun ò ṣẹ̀ wọ́n ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, wọ́n purọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rí, wọ́n jalè owó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rí, wọ́n jalè owó ládùúgbò tó ń gbé rí. ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ń bi tó wà, kódà ẹlòmíì múlé sí ẹ̀gbẹ́ ilé aṣẹ́wó, ẹlòmíì ibi tí ń gbé ẹ̀gbẹ́ ilé ọtí ní ń gbé. wọ́n ń ṣẹ̀ níbi tí gbogbo wa wà. ẹni tí ó ṣẹ̀ nù wa ń fa àwọn ẹ̀ṣẹ̀ sí mú. wọ́n ní so ilé ayé ẹ̀ṣẹ̀ ni gbogbo wọn gbé, ẹ jẹ́ gbogbo wọn gbanú náà kọjá, àmọ́ wá là wọ́n níbàámu pẹ̀lú bí wọ́n bá ti sáfẹ́ṣẹ̀ tó láyé. Ọlọ́run ní wa in minkum illa wariduha
kana ala rabbika hatiman maqdiya thumma nunajji alladhina taqaw wa nadharu adh-dhalimina fiha jithiya in minkum illa wariduha kò sẹ́ni tí ò ní wọbẹ̀ nínú yín kò sẹ́ni tí ò ní wọbẹ̀ nínú yín. Àwọn tafsiri kan nínú àwọn onímọ̀ àwọn ní àwọn kèfèrí lọ́lọ́run bá wí níbi àyà yìí o, àwọn kèfèrí lọ́lọ́run bá wí kì í ṣe mùmínì kì í ṣakírun. Àmọ́ pọ̀lọpọ̀ àwọn àfọ onímọ̀ tafsiri bẹ̀rẹ̀ látòrí Sheikhul Mufassirin Ibn Jarir at-Tabari àti gbogbo àwọn àfọ tafsiri sunna ntọ́pọ̀lọpọ̀ wọn sọ ní pé gbogbo ẹ̀dọ́ ọlọ́run lọ́lọ́run ń bá wí ń bẹ̀. In minkum illa wariduha kò sẹ́ni tí ò ní gbàbẹ̀ kọjá torí wàrádà nínú èdè Lárúbáwá kò túmọ̀ pé wọ́n já sínú náà o, kò túmọ̀ pé àwọn ènìyàn àwọn ànábì ọlọ́run náà wà já sínú náà o. Wàrádà kéèyàn ó dán bá ní ọwọ́ àrádà lè máa ṣẹ́rí kéèyàn ó dé kọ́ wá nínú èdè Yorùbá ká ní lágbájá wá àbódé méjì yẹn là á máa ń lò. Eléyìnbó lè ní ó arrive àbọ̀ come. Eríṣiríṣi ni nínú èdè Lárúbáwá ó ju mẹ́wàá lọ tí wọ́n fi máa ṣàlàyé títúmọ̀ wọn ọ̀dẹ̀ jọra wọn. Téèyàn bá dé tòrútòrú wọn ò ní ọ̀tọ̀rákọ̀ ó dé tòrútòrú, ó dé lógìgì ọ̀gàṣíà, ọwọ́ afá ń bọ̀ wá àmọ́ náà ló ti bá mi ń lò wá afá gbogbo ẹ̀ náà ọwá náà ni. Wọ́n lè sọ pé ọ̀hàdọ́rà ó dé lẹ́yìn tá invite ẹ̀ nìyẹn. Èyí tá a bá invite ẹ̀ wá wọn ní lọ́hàdọ́rà a invite ẹ̀ lójú ọwá wọn ni ó ti hàdọ́rà ó ti dé. Ọkọ̀ dímọ̀ ìrìn àjò ní ti ń bọ̀ wá wọn ni ọkọ̀ dímọ̀ ó dé láti ìrìn àjò, wọn kì í lò fẹ́ni tó bá wá láti inú ìlú. Àtá ó wá láti tòsí ibi tọ́wọ́ jìnà sí mi ó wá àtá, ìtòsí mi náà lọ́wọ́ ó wá àtá. Wàràdà ó wá sí di omi tíyàn bá lo etídò wọn ni ó wàràdà lè máa ó wá sí odò kò jọra wọn àwọn dúdú ẹ náà ń dá lérí kọ́sàdé ó wá. Tíyàn bá lọ sí etídò tó lọ mú mi àbọ̀lọ̀ pọn mi wọn ni ó wàràdà ó wá sí etídò. Ọlọ́run wá ní in minkum illa wariduha kò sẹ́ni tí ò ní dé tí iná, kò sẹ́ni tí ò ní dé tí bèbè, kò sẹ́ni tí ò ní kù díẹ̀ kọjá bẹ́ẹ̀. Kana ala rabbika hatiman maqdiya. Ọlọ́run ní ètò ní òfin ní dandan ni kí n ṣe bẹ́ẹ̀, mo ti decide láti ṣe bẹ́ẹ̀, kò sí ní tó lè yí decision yẹn padà. Ọlọ́run ní thumma nunajji alladhina taqaw wa nadharu adh-dhalimina fiha jithiya. Lẹ́yìn náà ni màá wá la àwọn tó bá páyè mi Ọlọ́run, àwọn táwọn ti ń sá fún iná látayé pé mi ò fẹ́ wọná àwọn ni màá là níjọ́ yẹn. Àwọn tí wọ́n kí ẹ̀ níjọ́ tán ń bẹ láyé tán ń gbélé ayé I don't care tí wọ́n ń gbélé ayé sẹ́yìn rẹ̀ nìkan tó lọ́run tó bọ̀ ní ẹjẹ́ agbádùn ayé yìí ká tó lọ sọ̀run, tá a bá dọ̀run ká ṣe bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀, àbádáyé ká ṣe bí wọ́n ṣe ń ṣe láyé. Àwọn tí wọ́n ṣayé tí wọ́n kí ẹ̀ tí wọ́n fayé palẹ̀ mọ́ fọ́run àwọn ni màá já sínú iná. Mo fẹ́ kí kálukú ó gbabẹ̀ kọjá nítorí kálukú ló gba ayé ẹ̀ṣẹ̀ kọjá. Àwọn kan kọjá ń bẹ̀ tí wọ́n ti dé òdì kejì ẹnu ọ̀nà àlìjẹ́nà tán máa béèrè pé iná tán ní a máa dá kọjá ńkọ́. Àwọn màláíkà máa sọ fún wọn pé ẹ ti dá kọjá, àti adá kọjá náà nìyẹn, ẹ ti dá kọjá Ọlọ́run ṣe ń fúfúyẹ́ fún yín nìkan ló máa sọ̀rọ̀ wa bẹ́ẹ̀. Bọ́rọ̀ àwọn ànábì Ọlọ́run ṣe rí nìyẹn, bọ́rọ̀ àwọn wàlí Ọlọ́run ṣe rí nìyẹn. Tọ́ra jura wa lọ nípasẹ̀ ká tẹ̀lé Ọlọ́run, apá òfin Ọlọ́run mọ́ jura wa lọ, abẹ̀rù Ọlọ́run jura wa lọ. Bí a bá ti jura wa lọ náà nìrìn àjò wa nínú òkè àsẹ̀ráàtì afárá àsẹ̀ráàtì ó ti yá tó bá dijọ́ àkìyámà. Anabi sallallahu alayhi wa sallam nínú hadithi rẹ̀ tí Abu Huraira gbà wá, Hudhayfa ọmọ Yaman sábẹ́ anabi pàtàkì òun náà gba hadithi the same hadithi yẹn wá. Imam Muslim fi sínú tírà rẹ̀ wọ́n ní anabi sallallahu alayhi wa sallam tó bá ti tọrọ yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kó máa àlìjẹ́nà máa wà àlìjẹ́nà kọ́ máa náà wọ náà. Ìní Ọlọ́run wà tursalu ma'ahul amana, Ọlọ́run wà gbé àmánà dìde pẹ̀lú anabi warrahim àtòkùn ẹbí. Àmánà ni gbogbo ntáyé bá fi trust rẹ̀ nídìí iṣẹ́ rẹ̀ àmánà wà ńbẹ̀. Wọ́n ní ọwọ́ akanlé fáwọn àwọn tí wọ́n ní ọwọ́ akanlé tí wọ́n sanwó fún ọ ṣé wọn káwọn máa ń pa alé kíkàn ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe estimation ó gbé oríṣiríṣi terminology tí wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ wá a máa ra kinní kan a máa ra kinní kan a máa ra kinní kan ọ̀sánwó dúdú ẹ̀ fún ọ. Àmánà wọ́n fẹ̀mí trust ẹ̀ ni ẹni tí wọ́n ní okun lé àmánà ni ìwọ tó ń jọ̀gá abi iṣẹ́ àmánà ni kódà wọ́n bá lé ilé tó ń jọkọ fún ìyàwó rẹ̀ àmánà ni ìyàwó rẹ̀ lọ́dọ̀ rẹ̀
torí pé níjọ́ tí wọ́n fẹ́ fobìnrin yẹn fún ẹ wọ́n trust rẹ ní òun náà lẹ́gbọ̀n ọlábúrò ó ní bàbá ó ní ìyá bí wọn náà ti ní odindi family ó wá dá ayọ̀ láàrin àwọn èèyàn tiẹ̀ ọ isolate ẹ̀ òun nìkan lókù tí ó máa dáyé ṣe àwọn èèyàn tí wọ́n jọ ṣe kékeré dàgbà ó yọ ọ́ láàrin wọn olóòmọ ṣe bàbá fún ọlọ́mọ ṣẹ̀gbọ́n fún ọlọ́mọ ṣàbúrò fún ọlọ́mọ ṣọkọ fún ọlọ́mọ ṣe màmá fún ọwọ́ amú dọ́dọ̀ tiẹ̀ tán wá ń fìyà jẹ tó ti ń pò ti jàǹbá àmọ́ náà wọ́n trust rẹ wọ́n fi fọmọ fún ọ ìwọ obìnrin náà lọ́dọ̀ di ọkọ trust rẹ ló fi farabalẹ̀ ló fi túraká ló fi farabalẹ̀ gbà ọ́ sọ́dọ̀ má jàǹbá ọkọ rẹ ọmọ àmánà ní lọ́dọ̀ bàbá ẹ̀ àmánà pọ̀ kò sẹ́ni tí ò lámánà lọ́rùn náà dodo wa ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ tó fi pamọ́ sí ọlọ́dọ̀ tó sọ láṣìírí ara ẹ̀ fún ọ àmánà ní èyí tó gbọdọ̀ tú àmánà lówó àmánà lóyè àmánà ní gbogbo nǹkan ṣe nínú ayé kódà àmánà lẹ̀sìn àmánà wà dúró òun ló fẹ́ takò àwọn èèyàn lórí òkè àṣẹráàtì yóò lọ dúró sérí bíríìjì àṣẹráàtì yẹn orí afárá yẹn ni ó dúró sí mọ yẹra rẹ wò nípasẹ̀ àmánà bọ́ bá ti yege nípasẹ̀ àmánà sí nìrìn àjò orí ó ti yá lórí àṣẹráàtì sí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ pẹ́ nínú òkè àṣẹráàtì kò tó jásàlì jẹ́ náà iná ọ̀rà ọ lára ó jóná díẹ̀ ọlọ́mọ sì wá lọ́mọ aná mọ́ jù wá ná ọ wà skẹ́rì àmánà àti okùn ẹbí tí gbogbo wò kà kún mọ́ ẹbí mi ò fẹ́ràn mi àwọn ẹbí mi wọ́n fẹ́ pa mí sọlẹ̀mí náà fi rí tí wọ́n rò èmi náà rí tí wọ́n rò èmi ò bí ráyè tẹ bíbẹ̀ tí wọ́n mi yìí o ẹbí tó ń pè wọ́n ọ̀dà yẹn ọ̀rọ̀ ẹbí rẹ̀ gẹ́gẹ́ òun náà dùn tí ọ lókè àṣẹráàtì bó o bá ti yege ń bẹ̀ sí o sì fẹ́ rí tètè kọjá nù náà sí tó o bá yege ń bẹ̀ ọ̀rẹ́ mi ọ̀pẹ̀ nù náà kó tó dálì jẹ́ náà kọ́ lọ́mọ sí wa lọ́mọ náà kọ́ mọ́ sí wọ́n náà lọ́mọ náà. ọlọ́run ní anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tá n kábọ̀ hadithi Hudhayfa ó ní fayakumani jambatayyi as-sirat okùn ẹbí àtàmánà wọn wà dúró lẹ́gbẹ̀gbẹ́ òkè àṣẹráàtì yaminan wa shimalan ìkan dúró lọ́tún ìkan dúró lósì àwọn ni wọ́n fẹ́ já látakò àwọn èèyàn lórí bíríìjì yẹn. fàyẹmúrú awwalukum kalbark anabi ní àwọn àkọ́kọ́ nù yín sallallahu alayhi wa sallam àwọn aṣáájú nínú ẹ̀sìn àwọn tí wọ́n fi gbogbo ara ṣẹ̀sìn tọkàntọkàn kò mọ́ mo lówó kò mọ́ tálíkà kódà tálíkà ìrìn àjò yẹn rọrùn fún ọjà àwọn olówó lọ torí wọn lówó tí wọ́n fẹ́ àkáǹtì fún àwọn ò rìn kọjá kalbark gẹ́gẹ́ bí ètìmọ́ tí máa sán tẹ́rí tára bá sán tójò bá fẹ́ rọ̀ kíní kan tí máa sáná lọ gàràrà tẹ́rí bí ìrìn àjò náà yẹn ṣe máa sáré sí náà làwọn sáré kọjá ń bẹ̀ wọ́n ti dódì kejì wọ́n máa béèrè kí ṣe bẹ́ẹ̀ lákọjá lórí òkè àṣẹráàtì gbà ó látò kọjá ń bẹ̀ wọ́n máa ní ẹ ti kọjá ń bẹ̀ ọlọ́run ti ṣe ń fúfúyẹ́ fún yín ẹ ti fi ilẹ̀ sẹ́yìn ọlọ́run máa ṣàṣọ̀rọ̀ wa bẹ́ẹ̀ fi wá sínú àwọn asábìkún fi wá sínú àwọn tí ó kọjá lórí òkè àṣẹráàtì tí wọn ní máa wàhálà àwọn kọjá gẹ́gẹ́ bí tọ̀rọ̀fàtò àìn gbígbà pín yẹn ká ṣẹ́jú àwọn kejì tí ó kọjá àwọn kọjá kàmárìrì ànábì ló sọ bẹ́ẹ̀ ìrìn àjò tí wọ́n tún slow sí tàwọn àkọ́kọ́ àwọn kọjá gbígbà pátẹ́gùn bá fẹ́ tí wọ́n náà tún yá ẹni eré làwọn náà fọ bàbá rẹ̀ ń kàtígórì wọn àwọn ní ìṣẹ́ ní ibi oríire lòun náà àwọn náà wọn ní màlá ní rárá láyé símọ̀ àwọn náà hàṣíṣàhà wọn ní gbọ́ ariwo náà ọlọ́run gbé wa gba gbogbo ọmọ kí kálukú kúlẹ̀ kan náà kọ́dẹ̀ ju kálukú síbi tó bá tọ́ sí. àwọn gbé dodo kíní ìkalẹ̀ kẹrù lè bà wá tó bá dijọ́ náà nítorí ìbẹ̀rù torí tá a bá ń gbọ́ ohun náà iná jahannama tó ní wà uzli fati tó ní wà burri zatil jahimu liman yara á gbé iná jahimu wá báyìí ọmọ tá a bá fẹ́ báwí àbí tá a bá fẹ́ pé rìsọ́ọ̀tì nílé ìwé fáwọn ọmọ tá a wá gbé ẹgbà kalẹ̀ ká tó pé rìsọ́ọ̀tì àti kẹ́kọ́ dẹ́rù bà wọn àti dáyàjá wọn kálukú ó ti máa gbọ̀n burrizatil jahimu liman yara á gbé iná jahimu kalẹ̀ báyìí ká tó máa ṣe dúdú ìjáde ìdájọ́ tí kálukú máa rí i pé ha ṣébi tẹ́ni tó bá fẹ́lì lé ní fẹ́ wọ̀ ni. ariwo náà yẹn náà tá a bá ti súnmọ́ kálukú fẹ́ kọjá lórí àṣẹráàtì ariwo yẹn ò ní fi kálukú lọ́kàn balẹ̀ ariwo yẹn ò máa lágbára sami'u laha taghayyuzan wa zafira tí kálukú bá ti súnmọ́ náà ni kálukú ó máa gbọ́ ariwo rẹ̀ tí ó máa pariwo tí ó máa bínú ariwo yẹn náà ti tó ní ti jáàyàn láyà kí wọ́n tó gbẹ́sẹ̀ kíní rẹ̀ lérí àṣẹráàtì mọ́ imagine kó ti ń gbẹ́sẹ̀ kíní síbẹ̀ ó kọsẹ̀ kejì àwọn èèyàn tí wọ́n ń kọjá ń bẹ̀ wájú rẹ̀ nínú àwọn ẹni eré tó ti fọkàn sí pé wọ́n máa ń kíjì ọlọ́njọ́ tán bẹ láyé wọ́n máa wẹ̀ gbàjú ọlọ ọ wá rí wọn tí wọ́n ń já sínú náà orí wọn tán ń já síbẹ̀ sẹ́mi rẹ̀ ọ balẹ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wọ àwọn tó fọkàn ẹni eré sí ni wọ́n ń já síbẹ̀ yìí àwọn tó rò pé wọ́n á là ń bẹ̀ àwọn ni wọ́n ń já síbẹ̀ yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wọ lẹ́nìí kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi náà
iná la fi ran ara létí ká lè palẹ̀ mọ́ ká má bàa sun asunpéye. Ànábì láwọn kan kọjá kàmárèrè bí ìgbà pátẹ́gùn kọjá kọ́lọ́ máa ṣàfi wá sínú wọn fi wá sínú àwọn ẹni rí o. fún mà àwọn kan tún kọjá lẹ́yìn tiwọn kàmárè tọ́ ẹ̀rí bí ìgbà pẹ́yẹ bá fò ẹ pé ìrìn tí ẹyẹ bẹ́yẹ ṣe lè sáré tó ìrìn rí ọ̀yá tó tatẹ́gùn àmọ́ àwọn náà tún kọjá ń bẹ àwọn náà tún ní màlánà. lẹ́yìn náà àwọn kan máa kọjá bí ìgbà pé wọ́n gun ẹṣin kọjá àwọn tí ó tún kàn ní ẹ̀yìn àwọn eléyẹn nìyẹn ìrìn tiwọn náà tún ní yá tó tẹyẹ. tajiri bihim a'maluhum ìwà kálukú ni ó gbé kọjá bí ìwà rẹ bá ti dá sí bí iṣẹ́ rí rẹ bá ti pọ̀ sí bó bá ṣe ráàánú Ọlọ́run gbà sí náà ló ṣe máa kọjá. wà nàbí yùkùn ànábì ń sọ bẹ́ẹ̀ pé èmi ànábì yín kọ imon máa dúró ala sirat lérí òkè àsìrátì yẹn báyìí yẹkùl máa sọ pé Rabbi sẹ́lẹ̀m sẹ́lẹ̀m Ọlọ́run bá mi la àwọn èèyàn yìí Ọlọ́run bá mi la àwọn èèyàn yìí bá mi ṣàánú wọn ládájọ́ ọmọ ládájọ́ ló fẹ́ kọjá yìí mọ̀jọ́ já síbẹ̀ ànábì ọmọ ṣàánú yọ ọmọ fi Ọlọ́run ní kíkẹ́ ńjọ́ náà hátà tá àjàzù àmọ́lù lẹ́yìnbáàd títí tí ìwà kálukú iṣẹ́ eré kálukú òfin ní tó nǹkan mọ́ yóò kó àwọn èèyàn tíṣẹ́ eré wọn ọ̀pọ̀ tíṣẹ́ eré wọn enough láti gbé wọn rìn. hátà yẹjí àrọ́jùl ẹ máa rí àwọn kan tí wọ́n máa dé fàdáyẹsẹ̀ tí wọ́n ṣèrà ilà zahfa ìrìn tí wọn ò ní yá ìrìn wọn kọ́dà wọ́n máa wọ́rìn ni wọ́n máa fàyàwọ́ lérí afárá yẹn ni tí wọ́n máa jó wọn pariwo yóò kù díẹ̀ kẹlòmíì ọjà kọjá sí òdìkejì afárá tán ní ọjà sínú náà kọlọ máa ṣe wá bẹ́ẹ̀. wà fi hafate yẹ sirọti kalalib àwọn kíní bíi kànàkànà kan wà ní ètè tí ọ̀nà àsìrátì yẹn tí wọ́n máa kó àwọn èèyàn lẹ́sẹ̀ wọ́ná kọ́ wọn lẹ́sẹ̀ wọ́ná ẹsẹ̀ ẹlòmíràn máa yẹ ọlọ́mọdéṣẹ̀ wọ́ yẹ. màmúra apá wọn láṣẹ ni pé kí wọ́n máa fa àwọn èèyàn lẹ́sẹ̀ ta'khudhu man umirat bihi ó ní famakdushun najin ẹlòmíràn padà láyọ̀ padà já sí òdìkejì àsìrátì àmọ́ ara rẹ̀ ó ti jóná kó tó já síbẹ̀ wàmàkìdúṣọ̀n finnar ẹlòmíràn dẹ̀ ní ẹlòmíràn já sínú náà ní sòsè kódà ẹlòmíràn ní ti ìgbésẹ̀ méjì tí ó fi wọ́ná torí kò sínú alu tawhid ọgbà ayé ṣe bọ́ ni kò tiẹ̀ ní ìwà rẹ̀ tó fẹ́ gbé rìn rárá gbogbo ayé ibi ló fi ṣe ọlọ́mọ fi wá sínú wọn. walladhi nafsu Abi Hurairah tabiyadihi Abu Hurairah wa búra nígbẹ̀yìn àdìsí pé mo fi ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra inna qara jahannam ṣẹ́ẹ́rí kòtò nù náà jahannam la sab'ina kharifa kí yóò tó dé sàlẹ̀ kó jábọ́ látòkè kó tó dé ìsàlẹ̀ pé mo rí ìsàlẹ̀ mo rópin jahannama yóò lò 70 years tí ó máa jábọ́ lọ tí ò ní ti dé sàlẹ̀ pátápátá ọlọ́mọ sì wà lọ́mọ náà èyí náà la fẹ́ fi rán ara létí Ọlọ́run kí kálukú lè tají ẹ má jẹ́ àsùn péye ẹjẹ́ àtètè ṣe dáadáa ẹnìkan ọba ikú dágbà ẹjẹ́ apalẹ̀mọ́ ìwọ náà bíra rẹ ṣáwẹ̀ ló gbà àbá ìsùn lọ mọ̀ ẹ́ ṣe àbí sàrà lọ mọ̀ ẹ́ ṣe tó fi ọlọ́kàn balẹ̀ tí wọn náà rò pé èmi náà lè débélé ìjọ àkìyàmọ̀ mọ́ bíra rẹ kalẹ̀ kí mo ní iṣẹ́ kan tí mo ń tọ́jú kí ni ìwọ náà ń tọ́jú kí lèmi náà ń tọ́jú náà la fẹ́ fi ṣe wáàsí fúnra wa Ọlọ́run jẹ́ àrí dáadáa ṣe kọ́dẹ̀ yọ́nú sí wa látàyè kó tó di ìjọ àkìyàmọ̀ ọlá la ilaha illallah ọlá Muhammad rasulullah ìní ni jímọ̀ ẹjẹ́ àṣẹ gbogbo iṣẹ́ ìjọ jímọ̀ ká palẹ̀mọ́ kaka suratul kahfi kasa salatu kọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam Ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.